Ile-Ẹjọ kò gba ẹ̀bẹ̀ ààrẹ Tinubu wọlé lórí ẹjọ́ tí ẹgbẹ́ APM pè. Títí di àkókò tá ń kó ìròyìn yìí jọ, kò tí ì sẹ́nìkan tó mọ ibi gan tọ́rọ̀ ẹjọ́ kan báyìí tí ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM pè olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí í ṣe All Progressives Congress APC níwájú ilé-ẹjọ́ tìrìbùnà kan tó ń gbẹ́jọ́ èrò tó súyọ lákòókò ìbò gbogbogbò tó wáyé lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún 2023 yìí, ìyẹn Presidential Election Petition Tribunal PEPT tó wà nílùú Àbújá. Lọ́ọ̀yà Gideon Ìjìàgboyà tóun jẹ́ amòfin tó ṣojú ẹgbẹ́ APM ọ̀hún ló pe ẹjọ́ kan láti tako ọ̀nà tí ààrẹ Tinubu gbàdúpọ̀ ọ̀hún èyí tó wáyé lọ́dún yìí, ṣùgbọ́n tí lọ́ọ̀yà Wọlé Ọlánìpẹ̀kun tóun náà jẹ́ amòfin àgbà tó ń ṣojú ààrẹ Tinubu àti lọ́ọ̀yà Charles Edozowen amòfin àgbà tó ń ṣojú ẹgbẹ́ APC takò pé kí adájọ́ Haruna Simon Tsunami àti àwọn yòókù rẹ̀ ti ilé-ẹjọ́ náà kí wọ́n da ẹjọ́ náà nù pátápátá nítorí pé ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Supreme Court ti dá irú ẹjọ́ ọ̀hún èyí tí ẹgbẹ́ òṣèlú PDP pè lọ́jọ́ 26 oṣù karùn-ún ọdún yìí nù. Aláròyé gbọ́ pé lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2023 yìí ni ìgbẹ́jọ́ náà wáyé nílé ẹjọ́ náà. Gbogbo ẹ̀bẹ̀ lọ́ọ̀yà ààrẹ Tinubu àti ti ẹgbẹ́ APC ni pé kí adájọ́ ilé ẹjọ́ náà adájọ́ Haruna Samami dá ẹjọ́ ọ̀hún nù, ṣùgbọ́n ṣe lẹ́nu ya gbogbo èèyàn tí wọ́n wà nílé ẹjọ́ náà lọ́jọ́ ọ̀hún nígbà tí adájọ́ Samani sọ pé kò sọ̀rọ̀ nínú ẹ̀bẹ̀ táwọn lọ́ọ̀yà méjèèjì náà ń bẹ̀ rárá nítorí pé bóun bá da ẹjọ́ náà nù bí ẹni pé òun fi ẹ̀tọ́ àwọn olùpẹ̀jọ́ náà dùn wọ́n ni. Adájọ́ Samani ní ohun tó yẹ káwọn lọ́ọ̀yà ààrẹ Tinubu àti ti ẹgbẹ́ APC ṣe ni pé kí wọ́n máa lọ gbáradì sílẹ̀ láti tako gbogbo ẹ̀sùn yòówù táwọn olùpẹ̀jọ́ náà bá mú wá sílé ẹjọ́ bí ẹjọ́ náà bá ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ṣáájú àkókò ọ̀hún ni lọ́ọ̀yà Gideon tó ń ṣojú ẹgbẹ́ APM ti sọ nílé ẹjọ́ náà pé gbogbo bí ìgbẹ́jọ́ tí wọ́n dá nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ṣe lọ pátá lòun ti gbéyẹ̀wò dáadáa tóun sì rí pé ó ṣeé ṣe kóun rí ìdájọ́ òdodo gidi gbà láti di ẹjọ́ tóun ṣẹ̀ṣẹ̀ pè yìí. Ó wáá rọ adájọ́ ilé ẹjọ́ náà pé kó fóun di ọjọ́ 26 oṣù yìí kóun lè fi kó gbogbo àwọn ẹ̀rí tóun nílò pátá wá sílé ẹjọ́ náà jọ. Ó ní ìdí ni pé àwọn ìwé kọ̀ọ̀kan wà tó jẹ́ pé láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ilẹ̀ wa Independent National Electoral Commission ìyẹn INEC lòun ti máa gbà wọ́n tó sì ṣeé ṣe kó gba òun lákòókò díẹ̀ kí wọ́n tó fóun. Lójú ẹsẹ̀ ni adájọ́ Samami ti tako àbá rẹ̀ náà pé ọjọ́ tó béèrè fún yẹn ti pọ̀ jù tó sì sọ pé òun yóò gbọ́ ẹjọ́ rẹ̀ lọ́jọ́ 21 oṣù yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.